ìbẹ̀rẹ̀ afẹ́ ayé orí ilé ló ti bẹ̀rẹ̀. King Sunny Adé ló kọ́ lórin òótọ́ má dẹ̀ ní o bí èèyàn bá ṣe ń ṣe nà ẹ tẹ̀ jẹ́ ká wò ó ìjọ tí ẹni bá ń gbélé mẹ̀rẹ́ǹtì ó mọ̀ lọ́rùn lọ́jọ́ tí láńlọ́ọ̀dù bá ní kó kẹ́rù rẹ̀ kó bóde láìṣẹ̀ tó lóun fẹ́ lólé òun àbí kó fi kówó olé tó sì lágbára àti gbalé ẹ tẹ̀ jẹ́ ká wá wò ó ilé ṣe pàtàkì ó ṣe kókó kí gbogbo akádó nílé ara wa òun la ṣe ń ké tọ́tọ́tọ́ wípé kẹ́ máa bọ̀ ní Orísun Estate àmọ́ bó o lò ó ti wá ṣe mi ò ní mílíọ̀nù tí mo lè fi kọ́lé kì í ṣe mílíọ̀nù lèèyàn fi kọ́lé ó lè bẹ̀rẹ̀ ẹ̀ díẹ̀díẹ̀ kódà ìjọba àpapọ̀ gan bí wọn ò bá kọ́lé wọn ò ṣe foundation wọn máa tò díẹ̀díẹ̀ wọn ò fi parí rẹ̀ ìwọ náà lè bẹ̀rẹ̀ lónìí kò dì pé ó bá ní mílíọ̀nù àmọ́ ó máa béèrè pé bó o lò ó ti ṣe báyìí ló ṣe ṣe o. láti rà nínú ilẹ̀ Orísun Estate ní Ifọ̀ 350,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó lẹ́ẹ̀kan 450,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó fún oṣù mẹ́fà 550,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó fún ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 150,000 naira tẹ́ ẹ̀ sì máa san iye owó tó bá kù ní san díẹ̀díẹ̀. láti rà nínú ilẹ̀ Orísun Estate nílùú Ìbàdàn 400,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó lẹ́ẹ̀kan 500,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó fún oṣù mẹ́fà 600,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó fún ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 100,000 naira tẹ́ ẹ̀ sì máa san iye owó tó bá kù ní san díẹ̀díẹ̀. láti rà nínú ilẹ̀ Orísun Estate ní Ṣìmáwá 600,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó lẹ́ẹ̀kan gbàm 700,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó láàrin oṣù mẹ́fà pẹ̀lú àsanlẹ̀ 200,000 naira tẹ́ ẹ̀ sì máa san iye owó tó bá kù ní san díẹ̀díẹ̀. 800,000 naira ní plọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ̀ bá sanwó fún ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 100,000 naira tẹ́ ẹ̀ sì máa san iye owó tó bá kù ní san díẹ̀díẹ̀. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè kàn sí King Builder Marketing Management Limited tó wà ní 10 Akínrẹ̀mí Street off Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Way Ládìfowóṣe ní Ìkẹjà tàbí ká ẹ pè Stella lórí 081-7957-4825 tàbí Níkẹ́ lórí 0808-5688-767 tàbí Austin lórí 0803-4988-607. Orísun Estate àjọṣepọ̀ Orísun Tẹlifíṣọ̀n àti King Builder Marketing Management Limited ní Orísun Estate donílé ara rẹ̀.